oògùn ìwòsàn tí a lè fi mójútó gbogbo àwọn organs wa especially àwọn tó ń play vital role nínú ara wa bíi liver, heart àti kidney. Bismillah. bẹ́ẹ̀ ni tó bá fẹ́ kí kidney ẹ àbí heart ẹ àbí liver ẹ kó ní problem bá mi gẹ́ẹ̀tì saffron powder mo ti fi hàn wá saffron powder a máa fi fọ́tò ẹ̀ sórí péjì wa rọra bu teaspoon mix ẹ̀ pọ̀ mọ́ omi àgbọn fresh one máa mú every morning síwájú kó o tó jẹun ẹni tó ti ń rí sign lórí àwọn nǹkan wọ̀nyí torí pé ó ti fẹ́ máa fún problem kóun náà máa lò pẹ̀lú omi àgbọn farabalẹ̀ kó gbọ́ fídíò yìí délẹ̀ Bismillah ta'ala kó dẹ̀ fi fídíò yìí ránṣẹ́ nǹkan tó bá lágbára sí àkáǹtì àwọn aláìní charity account 2044237680 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization ẹni tí kèsì ẹ bá ti gbẹnu tán kó call fún full package kódà kó lọ́wọ́ ayé nú ẹ WhatsApp wa lórí +23481014225 a wà ní Abraham Adesanya Lekki Ajeti Ọ̀fà Lagos inna lizata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba lónìí tested and confirmed. Má sàlámù wa ilà lè kọ́.